ẹnu tọ́lọ́run fi pé ká máa gba tara wa ni pé kò kéta wa. Allah. Torí tó wá sí pé ń ṣe kéta wa ni ó tiẹ̀ sí pé ń gbọ́ jẹ́ pé lẹ́yìn àwọn àkókò kan àwọn ará ẹ̀dẹ́ fẹ́ bọ́ sí aláàárín àwọn ará ẹ̀dẹ́ fẹ́ wọlé sí aláàárín àmọ́ Ọlọ́run fúnra rẹ̀ inú jàlálà rẹ̀ lọ́ba tó. Allah. Àtìgbà náà gbódò oró wá sí mọ́ kódà kò pìtàn tó bá yẹ pé ń pìtàn ni àwọn náà yọ̀ tán lé lọ bó oré bá sọnù ìrègùn lèèyàn fi wá. Allah. وليس كمثل الله شيء لا. Ìtì máa pa táwọn èèyàn bí máa rántí òkú ọ̀run ní tí ọba fọmọ rí ayé. Òkú ọ̀run ọba ti fọmọ rí ayé, àwọn èèyàn ọ̀ràn jẹ́ pé bàbá rẹ̀ ò sì rí báyìí. Ọmọ ìṣe wọn ń dàdúgbò òru báyìí. Bàbá rẹ̀ máa ń tàdúgbò ṣe ni. Ṣebí o. Bó ṣe máa kéwú tó kò pé kéwú tí a kéré. Allah. Ìfún alápọ̀nlé wa. Ìsìntọ́kàn wa, ntàmọ̀ náà láti mọ̀ yìí. Allah. Ntàmọ̀ láti mọ̀ yìí. شبيه تعالى أن أماوات أمجدا. Ọba ní kéwù mi ọkọ̀ ń ọlọ́lẹ̀ lárúbáwá ẹgbẹ́ tí mo ké bí mo fi ló lọ. Èyí tí mo ẹgbẹ́ tí ẹgbẹ́ nu wọ̀n tí mo ké náà lọ́lọ́ba ń kẹ́mi àlùbáríkà sí. Mo sì ń jẹ́ńjẹ́ ìdùnnú. Bí wọ́n bá bá ẹgbẹ́ kéwù wọ́n ní ìdí máa rú kí kéwù ni ó mú lọ́dọ̀ dílà kọ́ lọ fi ra mọ́tò. Wọlé ìsà kàmísílẹ̀ láyé ṣe bàbá fẹ́ ránṣẹ́ títọ́ dá lọ́ọ̀dọ̀ Aládé kọ́ wa bẹ̀rẹ̀ sí sọ kéwú kọ́ wa kó kéwú fúnra rẹ̀ ní ó láwọn ọmọ bọ́ǹtarì ẹ̀dá tó dàbí kó ti fẹ́ ya wèrè. ṣe ọ̀rọ̀lọ́lọ́ Makano. ṣọ̀bí makano tààlà àní ọmọ àwàtà máa dada. Sheikh wa Sharafuddin. Ayyakumullah. Ìgbà kan náà là ń jọjọ́ ń lò lọ ìkò ní sá máa lọ. Àmín. Á lògbà ìdíbi tá a fi ní láárí. Insha Allah. Bàbá wa rẹ̀ tó lóun òkú tá à ń ṣe ọ̀tẹ̀ lọ́rùn kọ́ máa ń sùn lọ́hùn. Àjọ ní láárí ni. Makano ta'ala àní ọmọ àwàtà máa dada. Ó ní èmi náà ní tó ń kálukú ní lọ́sọ̀tọ̀ọ̀tọ̀. Bí ọba ti ṣe kìí tètè ń bẹ lọ́dọ̀ mi. Ọgbà ẹsẹ̀ kìí ta ní ojú ọmọ kó ní. Fíìdì tó ń kálukú ní sọ̀tọ̀ọ̀tọ̀. Ọba níbi ká máa ṣe ìbò ní ìsìn. Ọ̀ṣọ́ ìbò tí ilẹ̀ ń fẹ́. Ìwọ̀n ìbò tèmi asọ́sí mi nì. Makano. Ilé ìbò tèmi mi ò lè máa fúlòtì. Ta'ala. Díẹ̀díẹ̀ tí máa ń sọ ìmọ̀ mú mi sí. Yìí tó máa ronú pé ṣé ti ń sọ ní ìsìn ọkọ rẹ̀ sí. àní ọmọ àwàtà máa dada. Ájú Sharafuddin. Ọlọ́run dúró tí ọ. Àmín. Àlùbáríkà nẹ́bù. Àmín. Ọlọ́run kan ṣoṣo Ọlọ́run. Àmín. Mo kí bọ́ra mi alámàlì yakin. In shita qulta alámàlì yakin wa in shita qulta abdul yakin. Méjèèjì lọ́lọ́. Ọlọ́run wọlá alẹ́ ìpìlẹ̀ tẹ́ ti jáde ọlọ́mọdé ẹ̀ parun o. Àmín. Èyí tọ́lọ́run ṣe fún yín náà ní jóore. Ọ̀pọ̀lọpọ̀ náà jáde ńlé ìpìlẹ̀ tí ó mọ̀ wọn rẹ̀. Bí ọba sì mọ̀ wọn ara rẹ̀ á ju ìtọ́wọ̀n fún. Bí wọ́n ṣe jókòó ìpọ̀rí bàbá wọn ní jẹ́lẹ̀ máàmù lẹ́dẹ̀. ìlà òkúta kárìtà. Wọ́n ní táwa ò ní. bí a gba ilẹ̀ ọ̀ṣọ́rọ̀ fún kúlínà sọ̀dákítà wọlé kẹ́hìn bí ìsàmà wọlẹ́dùn. Àmọ́ tí a kúlná sàdákítà. kúlínà sọ̀dákítà. wọlákin ní ìmàmà wọlẹ́dùn. kúlínà sọ̀dákítà. wọlákin ní ìmàmà wọlẹ́dùn. Mọ́ndà la ọmọ ni wọ́n.
kò síbi wọn ò ti lè bí ọ ìwọ ló tún ra rẹ bí. bẹ́ẹ̀ sì ni ọba àyè gbára rẹ̀ sẹ́yìn mọ̀pọ̀ máa lè máàmù ní mi lọ́kọ́ wájú orí kó gbé kọ́rùn. Ọlọ́run fún yín ní tí ò fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lójú ọmọ yẹn ẹlòmíì bá bá rí oṣèjú lọ gbogbo èèyàn ní rí fínkì. wọ́n ní ọ̀rọ̀ bí wá. owó tí bàbá wa máa la ṣéwọ̀ bàbá rẹ̀ gẹ́gẹ́ sí dáká tó pé wọ̀. Ọlọ́run ọlá ìmáàmù Aminullah ní tàlàfíà Ọlọ́run má jẹ́ parun. Àmín. Ọlọ́run pa àwọn bàbá wọn kó alẹ́rú lẹ́dẹ̀ wọ́n pín á méjì ni àwọn ará lèmọ̀lé kólàjì tàlàfíà kólàjì wọ́n pín alẹ́rú àwọn ní àkónú láìsí wa wọ́n wà máa kọ́ lọ́n lèmọ̀lé ànábì tàlàfíà lọ́n lèmọ̀lé ànábì tàlàfíà bá a bímọ ń bá tó láwọn aráyè ni wọ́n á máa wá sọ ọkọ ọmọ mi láago 8 alẹ́ wọ́n gba pé ẹran wọn dájọ́ nù bàṣíà àti ilé ìmọ̀lẹ́ méjèèjì. ìdààmúdà kọ́ ìta bí a bá ilẹ̀ ọ̀hún ṣọ̀rọ̀ fún òyìnbá sọ̀dá kíta wọlé akéwìn ìmọ̀mọ́ wọlẹ́dùn. báwọn bàbá yín ṣe wá jẹ́ tó wọn ọjọ́ láwọn ọmọ mọ́lá. wọn ò jójú mẹ́ran. ìlà ń sọ bẹ́yìn tòní. tẹ́ ẹ bá ilé jójú mẹ́ran àtúbọ̀tán yín ò lè dá. èèyàn jẹ àjẹwẹ̀yìn ni. béèyàn bá jẹ nǹkan tí ọba jẹ́ ọ sẹ́kù ayé rẹ̀ ò lè dá. wọ́n jẹ́kù bẹ́yìn lẹ́yìn fi róde já. bí wọn bá jẹ́kù fi ni ẹ̀ lè róde já. ayé ó bí léèrè pé àwọn bàbá yín náà kó yàn mọ́ra. gbogbo ẹ̀yin tẹ̀yìn ọ̀pẹ́rẹ́tì lónìí tẹ́ ẹ bá fẹ́ ní láàrí dọjọ́ alẹ́ ẹ kú ọmọ tálíkà mọ́ra. tọ́rẹ́ ẹ̀ mọ́ tọ́lá òwì bọ́ sẹ́ńtọ́ mọ̀ pẹ́jọ́ tọ́lọ́wọ́n dà fáwọn bàbá tó bá wa rè. sẹ́ńtọ́ mọ̀ pẹ́jọ́ tọ́lọ́wọ́n dà rè. mo kì í ìmáàmù Fọlá ẹ̀. Ọlọ́run dò tí. Àmín. Màmú tó mọ̀ wá rẹ̀. Sàrà òpè ọmọ lọ bí iṣẹ́. Òní ìsọjọ́ ọjà ni o. Lọ́dọ̀ àwọn àmóbílẹ̀ rẹ̀ mo ní mẹ́ta àmú ló jẹ́ àárí. Bí ọba jẹ́ mẹ́ta àmú. Ọjọ́ òjò òjì ẹ̀ tó ń bá lọ́jà. Bó bá sì sọ́jọ́ òjò òjì ẹ̀bẹ̀ ni ẹlẹ́ni lọ́jà. Wọ́n mọ iye wa jẹ́. Irú wọn lọ́jà náà mọ̀ pé èèyàn máa níṣẹ́ lọ́ọ́ ni gbogbo èèyàn àfẹ́ lọ níṣẹ́ lẹ́wọ́n jáwọn olówó nílé kò lórí yín. Olówó bá ti lé bá ń sanwó oṣù kú ọmọ ẹ tẹ́. Tó bá ti lè di gbólówó ń bá yàn sanwó oṣù kú ọmọ tí wọ́n á gbẹ̀gbẹ̀ wó alfa èèyàn tẹ́ bọ̀ díẹ̀díẹ̀ ló jẹ́ wá nípe lálùfà. Tẹ̀tẹ̀ ń bọ̀ díẹ̀díẹ̀ nígbà báyà wọ́n sọ̀dọ̀ alùfà fà. Bọ̀ ẹ sẹ́ndì bíìlì àwọn ọmọ yẹn kẹ́rẹ́ sẹ́ndì account number proprietor torí tá a bá kó fún ní ìsìn ẹ̀ tó lè lọ bẹ̀rẹ̀ agún. Ó kọ́ ń bàjẹ́ bọ̀ díẹ̀díẹ̀ ni. Ìmáàmù wa mo kí ìmáàmù Lágbàjà. Ọlọ́run dùn tì. Mo kí àfa Ànásírí. Mo àwọn ojú rẹ̀. Mo jẹ́ wọ́n dá nǹkan lẹ̀. Orí tó bá dá akọ rẹ̀ dúró ti yẹ lọ, ó kọ ni wọ́n mọ̀ ọmọ òkè o. Ayyakumullah. Àmín. Ìmáàmù small gate. Ọlọ́run ní padà lẹ́yìn. Àmín. Wọ́n á kí gbogbo ẹ̀yin ọlá tẹ́ wà ńlẹ̀. Sururi tabuka bi khairin wa ni'matan Wa anna. wa anna min ad-dunya bi dha'anika qani'a. Gbogbo ẹ̀yin ọlá tọ́lọ́nkẹ́ tẹ́ wà ń kalẹ̀. Gbogbo ẹ̀yin tọ́lọ́nkẹ́ dá sọ̀rọ̀. Ẹ̀yin la wá bá sọ̀rọ̀ lónìí. Bọ́lọ́n bá fọ̀rọ̀ sí ọ lẹ́nu lónìí má fi bọ̀lá jẹ́. Bọ́lọ́n bá pè ọ́ dá sọ̀rọ̀ má bọ̀lá jẹ́. Ẹ jọ̀ọ́. Ṣẹ́jú márùn-ún péré náà ni. Ọ̀rọ̀ tí ń dùn mí nìyí.
àwọn àfáà ti kan àgbákò Ọlọ́run kó ayọ̀ ń bẹ̀ ni àwọn olówó ni ń darí wa kásìkò tako lówó ni a má gba sàárà mi ò gbọ́ rí o àfààná o ẹ̀rú kò sẹ́ńtọ́ pẹ́ńtà tó gbóná kò sẹ́ńtọ́ pẹ́ńtà tó gbóná ìtàlẹ́ fi sí lọ sùn ìtànà lẹ́tùn jíbá okololoko fi kùkùté sí ibẹ̀ náà ní bá. Innal muluka bala'un aishuma hallallah. Mẹ́sẹ̀jì méjì náà mo fẹ́ pass lórí. Ayyakumullah. Gbogbo ẹ̀yàn ọmọ kéékèèké tẹ̀ ń dìde bọ̀ ẹ̀ má pé táwọn àbá àbò kọ́lá yẹn ọmọ parun o. Àwọn àbá ìmọ̀ ní sẹ́ni rèé o. Bá a bá mọ̀ ẹ̀yàn á mọ̀ sí. Tá a bá tó mọ̀ ẹ̀yàn á mọ̀ sí. Àwọn làá tó wá sí yẹn tán tá a tó máa bá kẹ́dùn. Màdá zikirul muluku bikulli asrin. Ó kálukú ó dúró ní géètì rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó lónìí wọn mọ ìwọ̀n ara wọn wọ́n dẹ̀ fẹ́ fi ọlá pìtàn. Kí ló dé? Ẹ máa dá sí àfíàsì Islam. Mo mọ̀ náà tó dá lójú ní irú rẹ̀ ò lè ṣẹlẹ̀ lẹ́dẹ̀ nílùú táwa wà. Wọ́n sì kúta ẹnìkan ní kò sówó mẹ́ tí ìṣòkú ọ̀fọ̀ tọ́kadà pa tí ìṣòkú tọ́kadà pa bàbá over 100. Ẹ wà tẹ́ni ẹlẹ́ni ọmọ borí gbá pákó lọ́rùn. Àwọn aṣèwọ́ àṣìtán aláàfẹ́ gbowó ẹnìkan wá nínú olùjọ́ tá a bá pè ìgbé ẹ wá ṣe fìdá o. Gbogbo ẹ̀yin tí wọ́n bá sọrú rẹ̀ fún tẹ́ bá ní tọ́ da ní ẹ̀ṣẹ̀ wà lẹ́ orí burúkú ni ẹ wá fún yín. Ẹ̀yin lè ṣiṣẹ́ tẹ́kẹ́ ẹ má gbowó. Ẹ bọ́ lóhùn kẹ́ ẹ ṣe kọ́ńtrákìtì kẹ́ ẹ parí rẹ̀ kí wọ́n wá ní odijọ́ tíjọba mi bá dé kẹ́ ẹ tó gba kọ́ńtà. Ta lọ́mọ ẹ tí ó dijọ́ mẹ́jọ nínú gbogbo àwọn táwọn bẹ́ẹ̀. Sọ pé pẹ̀sìdán gbowó da èrè lẹ́ ń fa lóṣù. Ẹnu yóò tọrọ bẹ́ẹ̀ni yóò bá tọrọ ní ẹ̀yin olówó tẹ́ǹpẹ̀rẹ̀ ayín ló yí ẹ̀sìn táwọn bàbá wa kàn gbá yín lásán tẹ́ rò pé nǹkan gidi ní ẹsẹ̀ fún yín sáàbì ẹ̀jẹ̀ bàbá àdínì ni ó gbé wà lìjẹ́ náà ni àìmọye ààrẹ mùsùlùmí tí ó wọ̀ náà. Níbi ìbúra yẹn mú. Èmi wọ́n rán oyè tẹ́ jẹ́ tẹ́tẹ́ ẹ̀bọ tí wẹ̀. Ẹsẹ̀ ìbànú pẹ̀lú mi. Oyè tẹ́ jẹ́ tẹ́tẹ́ ẹ̀bọ tí wẹ̀ lẹ́yìn tẹ́ láǹfààní kankan tẹ́ ń ṣe fún mọ́sáàsì. Bala'un aishuma hallallah. Ẹ ti mákàdé olórin lẹ lọ pé ẹ̀ka àwọn àfa. Fala yakun laka fi abwabihi ghillan. Gbogbo àwọn àfa ẹjọ́ kálukú wa náà lọ wá tábì sọ́pọ̀tì ayé wa. Ẹjọ́ gbogbo àwọn bàbá tí a gbaṣẹ́ lọ́wọ́ wọn èyí tí ń bá jà fáànù wọn wọ́n tó ń ṣe bójú wa o. Ẹni tí ò ṣe bójú àánú wọn ń ṣàgbẹ́ o. Ìṣù àwọn àfáàní kọ́kọ́ jáde o. Bàbá Muhammadu Saheed ní tálàáfíà Ọlọ́run bá kẹ́ wọn. Ọlọ́run bá kẹ́ wọn. Ìṣù wọn ní kọ́ jáde ládùúgbò yìí. Kódà láyé fi sọ́ lóókọ oògùn ní fi gbèsù. Kí ló dé? Táwọn afọ́ wa lọ máa gbọ́ ẹnu ọ̀nà olówó. Kí ló dé? Ìsìn tá a bá sin olówó tó bá yẹn yẹn Mẹ́kà. Tọ́ ọ bá sin Ọlọ́run bẹ́ẹ̀ yọ̀rọ̀ Mẹ́kà yọ̀rọ̀ Mọ̀dínà. Ó tún láǹfààní Jerúsálẹ́mù. Kódà ó tún lọ ọ̀dún èbò. Mada tu'ammilu min qawmi idha ghadiba darun alayka. Ẹ lọ kó ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo òlú tí ọ̀rọ̀ ẹ̀sìn wọn bá ń bẹ lọ́dọ̀ àwọn olówó ẹ lọ kókó o. Wa in aradta amaluhu. Èyí ti jẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ yẹn lè má mú wọn ni ẹ má bọ̀ ń GRA ẹ fẹ́ sórí ikú ni. Darun alayka. Kí ló dé? Wa in aradta amaluhu. Ẹ dáhùn ṣe tẹ́ bá jẹ ìmáàmù tẹ̀sẹ̀ GRA ni ó ti máa ṣiṣẹ́ ni. Ebi mọ́sálásí ni ó ti máa ṣiṣẹ́ ibi téèyàn ọba ti ṣiṣẹ́ ìní wọ́n ti yàn. Mọ̀ ń chẹ́ẹ̀kì àwọn olówó àwọn ọlọ́lá tẹ́ ẹ̀ bá fẹ́ kọ́lá yín ọ́ parun ẹ má dà sọ́rọ̀ àwọn àbámà. Kò sí tọ́kẹ̀yìn. Bí ẹ bá gbowó wọn máa jà sí jájànà. Èyí tá ń jà tẹ́lẹ̀ sí wọ̀rọ̀ bá wa parí ẹ̀. Dandan ni ká jà, àṣẹ ní jà, sẹ́jà nínú ìbàgbà kọ́ńtrákì sẹ́ ìjà ni. Àkílódé. Bí ẹ bá gbé bídì ta, tẹ bá bídì fún ẹni ọba bọ́ sílẹ̀ àwọn yòókù ọba jà. Àwọn sàábà rìdíwánù láyà lẹ́yìn wọ́n bára wọn fà. Inú jẹ́ kí ànábì sọ pé ìtìláàbù àhímà ráàmà.
bàbá tí ìjà ìsìláàmù ti dùn. ماذا تؤمل من قوم إذا غضبوا دار عليك وإن أردت أمل فاستغن بالله أن أبوابي كرما إن الوقوف على أبوابي ذل. Gbogbo ọjọ́ tẹ̀ bá ti ń fi olówó wọn rò pé àwọn sórí ilé ni. إن الوقوف على أبوابه ذل. Bẹ́ẹ̀ bá accidentally tí n bá wá ẹni tọ́lọ̀ ń dá lóhùn tí n bá wá lọ lé tí n bá rí nǹkan kan nú ilé rẹ̀ ìtẹ́mi mi ọmọ sọ fún un ni pé ebí òun lò lọ́nu èmi náà padà lò lọ́la. Allah. Bàbá lọ sí ibà. Àkìlá dé dáhùn kí ló dé tó délé olówó tó wá di wọ́n máa ní tó wá tó sáyé rẹ̀ ọ̀bàdé báyìí. Ọwọ́ ń ya tẹlifíṣàn. Wọ́n á ya tẹlifíṣàn ìyá ń jẹun Tábàtábà mi yà lórí. ìyá ń jẹun. Ní Ramadan kan báyìí ta lọ sí wàásù Kútọ́nù ẹnìkan wá invite mi sílé rẹ̀ adébẹ̀ nígbà adébẹ̀ Ẹ̀yin gbọ́dọ̀ wíyùn. tẹlifíṣàn tó gbé ara lé ó tó gànà Góòdì làgà. gbogbo àga tó fi inú lé góòlù ní gbà mọ́ à ń sàdọ́ àmọ́ níbi inú lé yín sì dáa tó tó ayé pé bí sàárè yín ó sì rí náà ìbá sì dáa wọ́n tó ayé pé bí sàárè yín ó sì rí ní ìbá sì dáa ẹsẹ̀ wá tómátò náà gbà bí gbàgbẹ́ ń tàkà ọwọ́ ẹgbẹ́ rí káàgùn lọ́rùn ní ìbá dáa. Ètò kéré mẹ́rin $100 million. kí là ń bá kí lẹ́yìn tẹ́ wọnú rẹ̀ lẹ́sùn tí wọ́n fún òkúta mọ́ ilẹ̀ náà. ماذا تؤمل من قوم إذا غضبوا. Kọ́lọ̀ ń dá lóòótọ́ ẹ̀ bàbá kọ́lọ̀ ń sọ pé òun ọ̀dá ọ̀ma ẹ lọ dá ìfẹ́ yín padà sọ́dọ̀ wa. Kí ló dé? Àdìbí ṣe bẹ́ẹ̀ wọ̀ tó bá ná. Láwọn tó ṣe pé bẹ́ẹ̀ bá dáyé àwa láwọ̀ ẹ̀kọ́ mú yín. Níjọ́ tẹ̀ ń bá tó ń lo àwa lájú ọ́ sí kọ́ dàpọ̀. Allah. دار عليك وإن أردت أمل. Bàbá wa Abdulhamid Àjàdí Omídìran bó ṣe sáyé tó bó ṣe láyé tó àfáà náà ló kírun sí la lánàá. دار عليك وإن أردت أمل. Èyí olówó ẹjọ́ ẹ lọ sí mẹ́dọ̀. فلا يروني. Bí wọ́n bá fi ọjẹ́ bàbá àdínní mọ́sáàsì owó ni ẹ gbà náà rẹ òun ni wọ́n á pàṣẹ o. Ọ̀dẹ bàbá àdínní tó wọ́n á béèrè bí àkáǹtì mọ́sáàsì wà àkáǹtì èwo lálọ́sọ wọn mọ́sáàsì àmọ́ lákáǹtì. Ẹ bẹ́ẹ̀ jí sí ọwọ́ yín ni. Àgbẹ̀ ọyẹ ká lè mọ ọ́díìtì àkáǹtì èwo ọjọ́ bí cooperative. Kí lọ́kàn yìí kẹ́ ẹ kírun kẹ́ ẹ jáde bẹ́ẹ̀ bá ní tẹ́ẹ̀bù àìfún abẹ́ẹ̀ bá ti ní ẹbí dẹ̀ bẹ́ẹ̀ fún IFCC ọgbà lọ yín. Fọlá. Àwọn ẹbí ọmọ yín wọ́n máa fa gbà yín pàkọ́ lọ inú sẹ́ẹ̀lì. Ẹ ti ráwọn afá méjì. Inú sẹ́ẹ̀lì lẹ́yìn tí máa gbé pé mo ti há o. Ẹ wá ní gbé ẹ lọ rẹ̀ rẹ̀ wá wọ́n ò ṣe ní gbé ẹ rẹ̀ wá sẹ́yìn ra nẹ́mọ̀ fún wa. Bẹ́ẹ̀ rásọ lọ́rùn ẹ̀. Kí ló ṣe? Ẹ̀yin lọ́dọ̀ mo bí tó kẹ́ pé gbàǹgé nẹ́mọ̀ 5,000 mẹ́wàá mo fẹ́ há fáwọn àfà. Mọ́mú àgbà. Àjánásì. Ṣèyún bẹ́ẹ̀ bá rí ta wá bẹ́ẹ̀ bá bọ́wọ́ ta ní ẹ lọ́ra gbó wa ẹ̀ ní sẹ́ wa mú pọ̀ ń ẹ̀ bá rò pé ẹran fún àní pé ẹ má yé wa. Fọlá ní yàrá wá kí fàáhùn fi tẹ̀rí kì í. ولا يراني قاعدا عند بابي. Olówó bá pè yín lónìí ẹjọ́ tọ́tùlẹ̀ tó lọ dá lóhùn. Èyí ṣe tó bá ní sọ̀rọ̀ olówó tó wọ́n ń dààmú. Ó sì torí ẹ̀ dárùn. Ó sì torí olówó ó sì dárùn. Àwọn chief ni ẹ ń pè mí ó sì dárùn. Ó sì sálámọ̀ lóru. Tóòrò ni ẹ máa ń sálámọ̀. Báwọn tí ó kó àdéhùn bá ẹni wájú Ọlọ́run. Kí ló dé? Ara tí ò sí fún àwọn Kìrìsìtẹ́nì nìyẹn, wọ́n ṣàpọ́nlé àpá àwọn. Ẹja sòótọ́ ọ̀rọ̀. Ọmọ kan bẹ ládùúgbò wa yìí, ìfẹ́ dákọ rẹ̀. Ọdún táwa kú òní sí èsì grammar school lọ́wọ́lé. Mo á pè ìyá tá a máa jẹun lọ́dọ̀ rẹ̀ pé ẹ join community ládùúgbò ni. Ó ní dádì ò sí lè ní tí wọ́n bá wí fún alóhùn ọ̀gbọ̀. Àmúnisẹ́fọ́kọ yín ti kú. Wọ́n ní ara ó ní dádì sọ́ọ̀sì wa ni. Wọ́n bá ní kí n wá yọjú sí dádì. Mo ní kí n wá àbọ̀ mú dádì wá bá mi. Kémi ọ wá yọjú sí dádì bá ní òun sọ fún wa.
tí wọ́n bá lè wá tí wọ́n wá lè wá ẹ padà wá yọjú sí ẹni. Wọ́n ní ta dáàdi onídàádi ṣọ́ọ̀ṣì àwọn tí ṣọ́ọ̀ṣì máa ní oní pásítọ̀ àwọn dáàdi. Ẹ̀fọ́. Wọ́n á fọ́ fún un. Níjọ́ tí ó wà mú wá níjọ́ tí ó mú wá ní abájọ dé bó ti wá sọ fún un ló wá ní sínú ọmọ làwọn aláàjì ṣe é sí. Dáàdi wọn ju dáàdi lọ. Wọn ní abájọ dé mo bá ní lágbájá ìwọ ni ó ní bẹ́ẹ̀ ni ìwọ̀n dáàdi ní olóńdì ló bá rẹ́rìn. Ẹ dákun ẹ wo ọ̀nà tí wọ́n ń gbà gbọ́ lọ́n ti jẹ́ wà pọ́nlé. Ẹ̀yin olówó lẹ̀ máa fáwọn àfáà táìmù tí wọ́n ó kírun. Ìlú fi jẹ́ pé olójú ẹni lè wá mọ́sáàsì torí jọ́tọ̀ bá complain ìjọ náà ni mọ́tò fi kún. Ẹnìkan wá bá mi nínú àwọn jàmáà mi ó lóko díẹ̀ inú mọ́sáàsì ní máa jókòó sí tẹ́lẹ̀. Wọ́n á bá mi kò sáàmù bí ó ti ní àwọn èèyàn ń sọ ń gbòòrò pé òun wá ń pẹ́ ní wọ́n mọ̀ wà mọ́. Èyí tó bá ti ní mọ̀ ń pẹ́ kó mọ̀ wà mọ́. Ẹ̀dá kún gbà tí ń bá lọ òde tá a bá pa 200,000 lẹ́ lọ́jọ́ Jímọ̀ tí mo á ní mọ̀ ń bọ̀ lẹ́yìn tẹ́ ẹ̀ ní dá 20,000 fún mi kí wọ́n á má dùn ó pé òde léètì ìjọ kan ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bá sì tójú àwọn èèyàn lè mú ní ẹwà kí ló lé lójú yín wọ́n sọ fún mi kí mo lòdì sàrà rẹ̀ kí lójú yín lé sí èló lẹ́ fún mi bá a bá dẹ́rù kú bá ìpẹ́ nìkan ó kù nù yín àìrí 5,000 lẹ́yìn táwọn ẹ̀dá wọn sá tẹ́gbẹ̀ fóònù ti jáde. Lápẹ̀lẹ̀ àwọn àfa tún fi álẹ̀ tún máa ṣe tánà bí wa. Lóbìnrin jò ní lóbìnrin ọ̀dà. Kí ló dé? Tún máa ṣe tánà bí wa. Kí la ní ẹ mú wa? Gbogbo ẹni ọba ti lásìkò òun tó ní owó máa fi ṣe tánà bí àwọn àfa ni èpè tí Musa gbé Kárúnà sẹ́ ìjọ kìíní àná yọ ṣẹlẹ̀ lórí o. Lọ́ọ̀kà fúnra rẹ o. Ẹ má ṣe tánà di ìjà àmọ́ bẹ́ẹ̀ bá rí bí a ti rówó àbá ibi tí mò ń sọ yìí owó ròdù bẹ̀ lánàá ni. Gẹ̀lẹ́ yóò bìlá máa lé àdínà sí kò lè hàn. Wọlé ìsàlìkìnà ìlà àní iṣẹ́ ọ̀la bí i. Gbogbo àwọn kálíbà àwọn sẹ́nitọ̀ Adémọ́lá ni wọ́n ń bẹ̀ẹ̀ lánàá. Tí sẹ́nitọ̀ fúnra rẹ̀ ti bi mí léèrè pé imam kí ni ọ kí n kọntífà ìjókòó yìí kí ni a lè filẹ̀ mo ní 500 sókè 500,000 sókè. Ìtọ́sẹ̀lẹ̀ ló jẹ́ gbogbo eléyìí. Kẹ̀ríyó bìlá máa lé àdínà sẹ́kọ̀ lọ́wọ́ wọ̀lẹ́ ìsàlìkìnà ìlà àní iṣẹ́ ìlà bí i. Tẹ́yìn náà bá fẹ́ ní ìdọ́jú alẹ́. Tẹ́ ẹ bá fẹ́ ní ìdọ́jú alẹ́ tẹ́ ẹ fẹ́ kí yìnyín ọ̀dàlẹ́ ẹ má dà sọ́rọ̀ àwọn àfàmù. Ẹ fi alẹ̀. Wọ́n bá ṣe wù ara rẹ̀ sáyé wa. A ti pọ̀ kọjá sálárì àkàbà yìí ló kọjá ni. Kí lẹ fẹ́ fún wa? Àwọn olè máa fún 20,000. Ẹ fòrò ànábì ẹ̀ tún fòrò àwọn ọmọlẹ́yìn rẹ̀. Kí ló dé? Ẹja nàbí òkúnu mọ́sáàsì ẹ̀yin náà lẹ́jọ́ òkúnu mọ́sáàsì. Ọ̀rọ̀ Ìsìláàmù ni òjò ọmọ bí ó ṣe nílé lórí. Gbogbo tó ní orí mọ́sáàsì lórun lé. Abubakar gbogbo tó ní orí Ìsìláàmù lórun lé. Umaru gbogbo tó ní orí Ìsìláàmù lórun lé. Tẹ̀bá gbọ́kọ̀ wa kọ́lé ẹ̀mọ̀ láàjà nábì. Asele jà nábì. Ṣé káà náà tó kú mọ́sáàsì ni? Ẹ fẹ́ lẹ́yìn ni. Ṣé ń bọ́ bí ọ̀rọ̀ ọmọ? Àtàdìrúnà ànànàdìlà kọ̀dé kọ̀rọ̀tù àyìnà. Aládé. Bàbá ọmọ. Wànàdì láti ọkọ̀ níbi fèlè ayé tí tùjà dandan. Ẹlẹ́kùn èmi ni wọ́n pè lọ́mọ. Ọ̀la níjọ́mọ. Ẹni ọba fẹ́ lọ́la ní bímọ. Wọ́n máa ń fàtà wọlé àwọn ọ̀làdùn tún làhàyà àti hìyàn. سينذى بلا ذكرى ومن الفخر يكسدا. Gbogbo àwọn ànábì Ọlọ́run ẹ̀kọ́ ọmọ ni wọ́n.
ọmọ àgbẹ̀yìn tẹ́yìn sí ọlọ́run wọlé abíadé gbogbo ẹrú tí ń bẹ lọ́wọ́ ọmọ ọlọ́run bá sí àpò bímọ wọn lẹ̀ àmín ọlọ́run bá sí àpò bímọ wọn lẹ̀ àmín ọlọ́run pa wọ́n lẹ́rìn ayọ̀ àmín ọlọ́run tí wọ́n rẹ́rìn dùnú àmín ọlọ́run nẹ́bí lọ́dọọlọ́ àmín. ومن فات الأولاد طول حياته gbogbo ẹni tí ọba rọmọ bí ẹgbẹ́ ògùn. سينسى بلا ذكرى وما الفقر يكسد. wọ́n fi sọ ọ̀rọ̀ sí tí ó sì pa lẹ́kún. bọ́ bá sunkún lé yóò tó sun títà. ẹfilẹ ọpẹ ẹbí. ẹ fi wọn lọ́mọ lẹ̀ lè máa gbé ẹgbẹ́ kan rí. bọ́rọ̀ ọmọ méjì tí ń jà tó bá nà kan wá ọwọ́ ò lè má dùn. bẹ́ẹ̀ ṣe yé rí wọn ò jóra fún rí bẹ́ẹ̀ kan ṣe kó oṣù lásán. ọmọ. وما فات الأولاد طول حياته. ẹni ọba wa bí tí ọba tọ́jú rẹ̀ kọ́ mọ́ bìsàn. لا إله إلا الله. ibi orílẹ̀-èdè Nàìjíríà dé lónìí gbogbo ẹni tí ọba tọ́jú ọmọ níwájú Ọlọ́run yóò jìyà. ẹ jọ not how many how well. lọ́tọ́lá anábì ní ẹbí. anábì ní ẹbí mọ lóòótọ́ kò ní ẹbí wèrè. ọkùnrin ní ẹ̀tọ́. bánabi ṣe ní abímọ ló ṣe ní akọ èmi ló dé tó ọ̀pọ̀ mọ́. àkókò òṣèlú la wà ẹ gbogbo ẹ̀yin abiyamọ ẹ má jẹ́ wọ́n fọmọ yín dẹ́n tí wọ́n máa lẹ pósítà. ẹjọ́ wọn lọ́mọ ọjọ́ máa lọ ẹbí ọmọ kan ní lẹ pósítà. àwọn tẹ̀ ń lẹ pósítà àwọn ọmọ tí ń bẹ́ ń lu èkó ẹ wá lọ́mọ ọjọ́ máa lọ wọ́n á gbé táàsì lọ́mọ tiẹ̀ lọ yóò lọ́mọ fi lẹ pósítà wọ́n tó wá ń kọ ní tí èso rí ibùgbé ìtọ́ ọba bá bẹ̀ kọ́ fàyà. àwọn bá chain àwọn kan ìbọn náà kó wá wọn. wọ́n kó pósítà fáwọn kan wọ́n kó bọ̀ fáwọn kan àwọn àmọ́ mugbó lẹ́yìn wọn. خير ما ورث الرجال بني. àwọn ẹnu làárọ̀. أدب صالح وحسن صناع. wọ́n ti kọ́ gbogbo sinapu kan tẹ́lẹ̀ inú. níbi ẹnẹsì. yọ àmọ́ fi igbó jí lẹ̀. wọ́n á kó bọ́nlé lọ́gbẹ̀ yìí lẹ̀ ṣáájú tẹ́ bá ti lẹ́ni tètè ń bọ̀ kẹ́ ẹ jẹ bẹ̀rún. níjọ́ wọn ò bá rí bẹ́ẹ̀ jẹun sọ̀rọ̀ pé nílé yín wọn ò ti sunkún. ó kálukú tọ́jú ọmọ pàápàá jùlọ ẹ̀yin ìyá ẹ tọ́jú àwọn ọmọbìnrin àtẹnujẹ yín ti pọ̀ jù. àtẹnujẹ ò jẹ nísẹ̀sì lórí ọmọ. kí ló dé gbogbo ọmọ sì dáṣẹ́wó tán. lójú ayé yín ọmọ tí ẹlòmíì bí ó ti ju etí ìyá àyà rẹ̀ bí lọ. ìkúnlẹ̀ ìyá àyà rẹ̀ ojú mẹ́fà lọ ìyá rẹ̀ náà ló sì kẹfà ó sì ti ṣẹ́yún mẹ́sàn-án. ó ti ṣẹ́yún mẹ́sàn-án àfàbẹ́rẹ́ gbé mi jáde. ìtọ́wọ́ fẹ́ takú ọ̀hún tí ọ̀fẹ́ wá àgà sí dókítà òun náà nẹrin sí wọn ni ẹ bá ń dé àsì rẹ̀ ẹ wọ́ ọ́ta. olóṣòpọ̀. o sì wọ́ ọmọ o sì wọ́ ogun ọmọ tàtọ́ bá wọ́n tó bìtá láyé ńkọ́. gbogbo ẹ̀yin ìyá ẹ má já tẹnujẹ́ ó pa ẹ́. gbogbo ẹ̀yin ọmọ wa obìnrin ọkùnrin tó tó tiẹ̀ lónìí tó fún ọ ní pro 11 pro max lẹ́ẹ̀kì tó fún ọ ní 11 pro tọ́mọ̀ kó ń gbowó sẹ̀mí ayé rẹ ni. láìla èèyàn wá tó tiẹ̀ ó sì gbé ọ́nú ọkọ̀ ọ́ ní ládùúgbò yìí ìta ni ó ní ṣọ́ọ̀pù fóònù tó dáa I want to change your life ó sì mú ọlọ́dọ̀ aládé wọn náà wọ́n á náwó tàbí ìfẹsẹ̀ jáde ní èyí bẹ́tẹ́. خير ما ورث الرجال بني. أدب صالح وحسن صناع. ilé làwọn àtò sọmọ lóko níwọ̀n tí ìyá rẹ̀ ń tògì. láìla ọmọ yẹn lẹ́kọ̀ọ́ tí ń lo 11 pro max. láìla owó tó gbé tí wọ́n bá ta family house yín wọ́n tó gba sẹ́yìn ìgbòho. gbogbo ẹ̀yin obìnrin síbẹ̀ yìí ti láyé. nígbà tí wọ́n fẹ́ yín bí wọ́n á máa yọ wọlé ni
wọ́n máa sọ̀kò orí páànù wọn á dá mẹ́ta. Ẹlòmí ọ̀ràn yàn ẹ̀tẹ̀ ní ẹ̀kọ́ òwú jẹ torí kó fẹ́ rí ìyàwó tó fẹ́ fẹ́ ní ìrẹ̀kọ́. Wọ́n máa súfèé, wọ́n máa tàka, wọ́n máa fẹ́ wíṣù láì sọdẹ. Ọkùnrin wa gbé ọmọ rẹ̀ wọlé ó tún tẹ̀lé wọlé ó tún wá fọ́kọ lọ́rùn déwájú rẹ̀. Lọ tiẹ̀ náà wá ń dùn torí 5 alive. Torí bábíkíù. Wọ́n wá fún ṣàwábà jẹ òsì máa tó wì má. Wọ́n á jẹ ápù díẹ̀. Lọ́nkàn tán obìnrin ẹ̀pẹ́lẹ́ ní àbíkẹ́ni lọ́ndà gbá. Wọ́n sì ń tẹ̀tí ọmọ rẹ̀, Àdàbọ̀. Ṣẹ́jú rẹ̀ ọkùnrin sì gbé ọmọ rẹ̀ lẹ́sẹ̀ níwájú ìta rẹ̀ nílé bàbá rẹ̀. Nílé bàbá kí ló tó òkú dìde bọ́ lórí bẹ́ẹ̀dì tó ti sọ̀rọ̀ rẹ̀. Ẹ jọ̀ọ́ farabalẹ̀ ẹ̀yin ẹlẹ́fẹ́ gbọ́rọ̀ wọ́n fẹ́ jọ. Kí ló dé ẹ̀ lámòjútó ọmọ. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ìrújẹ́ ẹjọ́ ẹ̀ lámòjútó ọmọ. Kí ló dé ọmọ rẹ ní ẹrù òsì bá. Wọ́n wá gbé ẹja bábíkì fún ẹja 2005. Ọ̀la ọ̀sán lè má bàa mú nǹkan bọ̀. Àtẹnujẹ ní ọ̀pá òní. Wọ́n á fọwọ́ yanjú ẹja. Ọmọ rẹ̀ wà ń sùkú lóṣù mẹ́ta kò kó jẹ òun tán. Kò gbé ọ́. Kò béèrè owó oúnjẹ. Sọ́wọ́n pé lẹ́yìn tí ń gbé campus life. Ojú wa ń rí. Àárín wọn láwa. Ẹ̀yin ìyá tẹ́ ẹ̀ bá fẹ́ bọ̀ lára yín jẹ́ mójú táwọn ọmọ yín. Ọmọ rẹ̀ wọṣọ bíi wèrè ó lè fàyà mọ́ lọ́rùn. Ọwọ́ lọ́mọtáyé bí lọ́mọ pọ̀ sáyé náà ló bí wèrè àbí wọ. Àdàbọ̀ sọ́ọ̀lì hàn wà ó sì ní ọ̀sán náà. Ọmọ rẹ̀ ọkùnrin ọ̀sàgbà fọ́n kásọ̀ wálé òbí lèrè bí ó ti rí. Ní ọlọ́pàá bá dé tó bá fọwọ́ tó gbá pọ́ọ̀pù wọ́n fi sí wọ lọ́wọ́ òsì. Èmi lọ ń tà tọmọ rẹ̀ wọṣọ 30,000. Kí ló ń tà tó o lè kó èrè ọmọ rẹ̀? Ọmọ rẹ̀ wá lọ fi 30,000 ra aṣọ kan. Lásọ tó ti gbó aṣọ tó èbó ti fi ṣe mẹkáníìkì. Torí bí wọ́n ti wá kó inú bàálù tí wọ́n ti kó wálé ẹ̀yin náà wá sọ dorí ire. Balenciaga. Ẹ tọ́jú ọmọ. Ẹ má bí mọ́lẹ̀ lásán. Wàkà irú mi náà dáná ní ìwọlé àwòránkù fi ìyàwó mi ṣe dọ̀tí ìwọ rọ̀ka ìtìlíkà tẹ̀fún náà. Ogún tọ́mọ lè jẹ lọ́dọ̀ òbí rẹ̀ tó jẹ dúkẹ́sẹ̀ lọ sí. Tìlíkà tẹ̀fún náà wà dínú wàlẹ̀ adábò sọ́ọ́lùhù. Ọlọ́mọdé tá a bá ní ó wu ọmọ. Àmín. Ẹ lè sàmì ni. Dákun kí lọ fẹ́ ní tọ́mọ ọ̀sẹ̀ ẹ dákun tẹ́lẹ̀ tí ebìlà ògoro wà gbére. Nílé tí pàánù rẹ̀ bẹ̀rẹ̀. Tẹ́lẹ̀ bàbá tiẹ̀ ló ń gbé. Bọ́mọ ọba ti wá rí ṣe yóò gbójú lógún. Ẹ jọ̀ọ́. Alábàámi ló débi kò rí tí ó jẹ ni olórí ikú ọmọ ni kò rí ṣe ni ọmọ tẹ́ bá rí tí ń lọ jà family house ò rí ṣe ni. Ìyá omi ṣì dọ̀tí wọ́n lọ ká in. Ọlọ́nkọ́ kẹ́jìmá Adébọ̀wálé. Àmín. Ọlọ́nkọ́ ṣàforíjì fún. Àmín. Ẹ gbogbo àwọn fámìlì rẹ̀ ń jà sílẹ̀ ojú àgbàrá. Wọ́n á kóra wọn lọ́dọ̀ bàbá tìmí àná. Bàbá tìmí wá ní bẹ́ẹ̀ ilẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ tó ní láàrin lè yan. Àfi lọ, a máa jà ní, àfi lọ. Ẹsẹ̀ márùn-ún yóò ní lọ. Bàbá tìmí wá gbé fóònù Adébọ̀wálé mo fẹ́ rí ọlọ́la. Taga madawu lawo fíjì ní bábìlì. Fíjì ní bábìlì afuwi wà ráàmù. Ọlọ́kọ̀ kẹ́jìmá Adébọ̀wálé. Àwọn tí ọ̀yá lù sílẹ̀ dẹnu. Ẹ lè lọ ọdún ẹ̀kẹ́ má rẹ́rìn. Jímọ̀ wá dọ́dọ̀ kábíyèsí lọ́wọ́ sẹ́tàn trọ́sà. Ló ṣe pọ̀n. Ló déwájú kábíyèsí lọ́dọ̀ balẹ̀ wọn. Kábíyèsí ní àwọn ará lé yín dẹ̀jọ́ ní ẹ má dáhùn lóhùn ẹ taari wọn sí mi. Mo ti ká bíríkìlà wá ètò bá dún bẹ̀ wọ́n kàn gbẹ mọ́lẹ̀ ni. Ó sì kọ́ ilé fún aláìdé bẹ́ẹ̀. Ó sì parí ẹ̀. Ó sì sọ fún baálé pé ẹ wá gbà wípé fi pín. Ó sì pín fún kálukú ẹnì kankan òru wúyẹ́ má tẹ̀ dàárọ̀. Allah. Tí wọ́n á pè lọ́mọ nù. Kí ló wá dé táwọn ọmọ yín dẹ̀ sagbolé yín níbi wọ́n ti mú gbó. Allah. Àwọn ọmọ tí wọ́n wá ṣe dáadáa family house mọ́ wọn wá pẹran léyà family house.
wọn wà ká sámú fámílì àìgbó ni ẹ wá mọ wọn wá sọ fámílì ẹjọ́ ìyá yìí ọ̀rọ̀ ìjọba lákẹ́ wọn wá sọ fámílì ọ̀sìn bíbí wọn ti mú gbó àbẹ́tẹ̀. ẹ̀tọ́ ọmọ ẹni tí ó bá tọ́ ọmọ yóò sunkún lọ́jọ́ ọ̀la. Olùkọ́ àbá sọ tọrọ fún ìdá kan ṣe sàmẹ́nà sàmẹ́nà ọlọ́mọṣẹ́lẹ̀ lábìmọ̀ ọlọ́mọṣẹ́lẹ̀ lákòómọ̀ ọlọ́mọṣẹ́lẹ̀ lákòómọ̀ tá a bá sọ tọrọ fún ọlọ́run bí alẹ́ àwa ti sọ fún ibà yìí tẹ́ ẹ bá tọ́jú ọmọ yìí lókùtọ̀ ọlọ́run bí. Tilika tẹ́fúnná wà dínà wọlé àdàbò sọ́ọ̀lẹ̀. Lọ́dọ̀ ọlọ́run ọmọ lọ́dọ̀ ọlọ́run bí aṣọ ẹlẹ́gbẹ́ ni. Òmàláyà fúnni á ní àtàlẹ́kọ́. Ẹlẹ́kùn ẹ̀yìn ẹlẹ́gbẹ́ tẹ́ ẹ bá ra aṣọ tẹ́ ẹ wá rẹ́ nìkan nu yín tó fi tiẹ̀ nulẹ̀ sínú yín ó dùn sí bẹ́ẹ̀ lọ mọ̀ gbogbo ẹni tí ó bá tọ́jú ọmọ inú ọlọ́run ò lè dùn sí. Ẹ̀ẹ́dà dábùtà. Ìtì ẹnìkan ń béèrè tọ́lọ́run fún. Ya bunayya sagira. Táwọn kan ń sunkún rẹ̀ bí ọlọ́run dá mi lóhùn fún mi lọ́mọ ọmọ àgbẹ̀yìn tẹ́yìn tí ọlọ́run fún mi tọ́lọ́run fún. Kunta yawma. Ọlọ́run á fún ọlọ́mọ wa lè tọ́. Fáàdù fílẹ̀ kò bára hí. Kò ní ní certificate minimum of OND lọ kó lọ máa bá lẹ pósítà. Èyí méje wọn á kó sórí ọ̀kadà kan. Ṣé tó lu ọmọ tí ń bẹ́ ń bẹ́? Tó lu tọ́pẹ́ ń bẹ́ ń bẹ́? Orí wọn ìlú ọkọ̀ ìsìlámù. Sọ́lá ń bẹ́ ń bẹ́? Gbogbo ọmọ tí wọ́n ti kún án lẹ̀ for security purpose wọ́n kún wọn lọ Canada. Àwọn lọ jẹun láì ṣiṣẹ́. Ìbò ló dé àwọn ti kọ́ ọmọ tí a pamọ́ àwọn ọmọ tí a ní bọ́ ẹ̀yin ìyàwó wa àwọn ń gun gírèdì tẹ́ lè gùn lọ́dọ̀ ọkọ yín orí bẹ́ẹ̀dì lásán lọ́kọ rẹ ní ogun oṣù ló ń tilẹ̀ fi mọ́ni wọ́n sì ń gun gírèdì youth leader wọn fọwọ́ pé woman leader ok youth leader oní wọn taari woman leader ok. Ọba tàbí kí n mú nǹkan mọ́ra. Tilika tẹ́fúnná ọ̀dínà wọlé àdàbò sọ́ọ̀lẹ̀. Láwọn tẹ́ ẹ̀ lè rí mọ́ tí ẹ bá débẹ̀ kí ló torí olóṣèlú kú sí. Àwọn ètí àwọn àmbẹ̀ láti ọdún tí ẹ ti débẹ̀ wọ́n béèrè wa mọ́ ebi máa wọ́n dìbò ní ẹ wálé. Láwọn tẹ́ ẹ̀ lè rí mọ́. Bí wọ́n ránṣẹ́ sí àti òbí àánú owó fún wa ẹ bá lọ rẹ ẹ̀kọ́ àwọ̀ ẹ̀wà àkókò wọ́n sì pín mẹ́ta. Kíjọba máa fán gàrí. Kíjọba máa fán gàrí. Wọ́n bá wa ráìsì tiwantiwa àwọn sì ń jẹ ráìsì àrósọ ẹ wá lọ́lọ́run ní tó pín. Wọ́n ò rórè rò á ẹlẹ́fẹ́ ṣe dividend of democracy ẹ̀ wá ń kàdà fún wa ebi kó lòsí ó lè máa pọ̀ náà rántí a ni. Àwa sì ti yẹ ẹ wá ń bá wọn kẹ́míkà ṣé rẹ̀ lẹ́yìn náà ń lò ẹ̀yin ìjà kẹ́ ẹ mú ìlàbí ní ẹja àwọn ọmọ tí náà jẹ́ èèyàn bọ́mọ yín bá ti kàwé tó ní sàtífíkẹ́ẹ̀tì lọ ó ti soríire ẹ gbìyànjú ẹ tọ́ ma gbogbo ẹ̀yin obìnrin aṣọ tẹ́ fowó ra ètò gẹ́ ẹ má ra aṣọ mọ́ ẹ paṣọ tì bọ́lọ̀ ń bá fún ọ lórí ìwúrú ọkùnrin tí ọmọ máa tọ́ ìwọ tọ́ ń tiẹ̀ tọ́rọ ọkùnrin mi kàn wáyé ni kò mọ bí wọ́n ti tọ́ ma gbèsè ayé tí ọ̀dà ló ń lò ìyàwó rẹ̀ wá ń sọ fún ọ kóun ti bọ́ sanwó oṣù kú ọmọ ìwọ́n náà pé bọ́ọ̀bì ṣàdúrà fún ọ yọ dáa fún ọ láyé ẹ ó ti dáa bọ́ bá dáa fún ibi ò ní dáa fún ọ lòun. Ní mo ní ilahi alal ibadi kathiratan wa ajaluna nadabatul awladi. Ọmọ yanjú ni o bọ́mọ èèyàn bá yanjú wọn lè dọ́rọ̀ dóde o. Ọlọ́mọ fà á lọ́mọ ẹ sáré parí ìpàdé tí ń bọ̀ ẹ̀kú gbánlẹ̀ ọmọ tí ń dago lérú ọmọ àjàmọ́ máa là sọmọ rẹ lè yún àjàmọ́ máa là ní ògbóhùn jáwọ́ wọn máa là sọmọ rẹ lè yún ọmọ eléyìn ọwọ́ àmọ́ tí ọwọ́ àmọ́ bá lè lé wọn bí ẹ̀sìn pa nǹkan jẹ́ gbogbo èèyàn ní ọ̀wà níbẹ̀rù la mọ́ nítorí ẹ̀mọ́ ọlọ́pàá tí òfin níbẹ̀rù la ayé ti bàjẹ́ ti pẹ́ ǹdómú nẹ́pà tẹ́ fi ń lo jẹnẹrétọ̀ ńgbà nẹ́pà bá ń lo jẹnẹrétọ̀ tọ́lọ́pàá tó ń lo OPC bẹ̀lẹ̀fẹ́ àrẹ́sì àwọn ọlọ́pàá sọ fún sẹ́yìn bá wọn lo OPC tí ó tẹ̀ láwọn
ní tó ṣe pé ń jọ 80s when we are in secondary school tá a bá fojú kọ ọlọ́pàá àmọ́ sá lọ ni àwọn ọmọ sí èsì ọ̀sán ọlọ́pàá mọ́ èmi ní jẹ́ civil defence lójú òkúta ojú àgbàrá civil defence kò kúkúrú defence ni ó ṣe ẹlòmíì ní òkò tí ó kọjá bí wọ́n gbé mọ́tò sí mi ní jẹ́ àmọ̀tẹ́kùn kọ àmọ̀tẹ́kùn ni omi. ní àwọn ilé alẹ́ ìbáde gẹ̀fẹ́ ọ̀tún. wà á jẹ́ lò ó nà. wà á jẹ́ lò ó nà. Nàjàbátù àwòlẹ́bí. Sọmọ tí ó bẹ̀rù ọlọ́pàá tí ó bẹ̀rù sọ́jà. Àwọn sọ́jà ẹ̀rù tún bẹ lára tiẹ̀ dé àmọ́ pé òdòrí tiẹ̀ náà pé. Ní máa bá dábẹ̀tẹ̀. Àwọn ọmọ tiẹ̀ ni wọ́n wá sọ. Sẹ́ni ọ̀gá no problem here. Ẹgbàá láìlọ̀ nǹkan. Ṣé pé pàṣù gbó kan lé lọ? Òun náà sì mú tó dé bára. Parí gbó pàṣù kan. Lọ́pàá mú gbó sọ́jà mú gbó. Tí mo bẹ̀rẹ̀ sí mú gbó. Bàbá ọkùnrin àníwí. Ẹ̀dàpọ̀ ẹ̀wà láyé ọ̀dà sọmọ tí ọ̀bẹ̀rù eyín ni ọ̀bẹ̀rù baálé níjọ́ téèyàn bá wà lóko tí wọ́n bá ní baálé ní ọwọ́ ńlé kò ní pààrọ̀ aṣọ tí ì délé kódà kí baálé ọmọ pé yẹn nísìkí mọ́gàdí ó pè ó lè gbé lọ́yọ̀ wọn wá dán lóhùn ẹ̀fẹ̀ òkè ẹ fẹ́ rí mi no problem ṣé lórí ọ̀rọ̀ lẹ́yìn no problem ẹ̀ ló barista ẹ bá ń lọ aago lẹ́jọ́ Sunday wọ́n ní ẹ fẹ́ rí mi ìjẹun bí rán lọ́ọ̀yà sọ́ba àlù láwọn tí wọ́n wúri ìburú kí ọba àlù ń pè onílọ́yọ̀ lọ́dà ló dákun sádájọ́ ní ìpè ọ̀nà sádájọ́ ní ìpè gbogbo ọjọ́ tá a bá ti pa traditional mu ayé ò lè dá a mọ́ ẹ ti pa traditional mu ẹ fọwọ́ fáwọn tó yẹ mọ́ ẹ pẹ̀lú mi lórí fóònù ẹgbẹ́ àmọ́ ọmọ ẹ náà ọ̀sẹ̀ bá fà kàn ní ni yóò tó máa pè mí láàfà kàn níbi ọjọ́ orí mi dé níwọ̀n tí ò ní dáa fún tó o sì jẹ́ nǹkan kan láyé ọbẹ̀ ẹni sọ pé ọmọ ìgbà yá mi wọlé ọkọ ó yẹ kí n pè ọkọ ọmọ arábàbà ni torí tí n bá pa àwọn ẹgbẹ́ rẹ tí ẹ fẹ́ sórí ilé ẹ̀rù máa bà wọ́n èmi ló dì í lẹ̀ táwọn á ń pè ọ́ tó ní òsì ń tọ́ jẹ́ kí lọ jẹ́ èmi lọ jáná aládé máa bọ̀ jẹ́ gbowó lọ́rẹ̀ àwọn ọlọ́ntẹ́